kọ́mẹ́ǹtì brọ́dà yìí ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Èmi kọ post kan lénìí, ìbéèrè ni. Mo ní kí làkóbá tẹ̀sìn ti ṣe fún wọ nínú ayé rẹ rí. Post yẹn ló jẹ́ kí brọ́dà yìí kọ́mẹ́ǹtì yìí. Yorùbá sì ní ọ̀rọ̀ ní kómokómoro wá. Ẹni tó bá dólóye wọ́n ti mọ̀ wípé ìbéèrè mi yìí ọ̀rọ̀ kì í sínú ẹ̀. Ìyẹn ló wá jẹ́ kí brọ́dà náà kọ́mẹ́ǹtì yìí. Èmi náà rò wò mo wòye sí ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n lè máa wòye sí wípé ṣé kìí ṣe pé ẹ̀sìn ní ń ṣàkóbá fáwọn lọ́nà kan sí kejì kájọ yiri ẹ̀ wò kí làkóbá tẹ̀sìn mọ́ wa. Brọ́dà wa yìí wá kọ́mẹ́ǹtì lọ́n bá ṣe dáadáa fún wọn. Brọ́dà Adélékè Mùtí bóyá ká súnmọ́ ẹ̀ kẹ́lẹ́ bá rí kọ́mẹ́ǹtì yẹn kà. Wọ́n ní ìwàásù àwọn àlùfáà ló jẹ́ kí n nígbàgbọ́ pé kò sí nǹkan kan nínú oúnjẹ ojú oorun àti ìbálòpọ̀ ojú oorun láì mọ̀ pé àdánwò ńlá ló máa kó bá mi tí mi ò sì tí ì bọ́ nínú rẹ̀ di àsìkò tí mò ń sọ ọ̀rọ̀ lọ́wọ́ yìí. Ṣé kálukú wa gbọ́? Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn náà lè ka post yẹn káwọn náà mọ wòye sí lọ́tún àtòsí pé ẹ̀sìn máa ṣàkóbá fáwọn síbẹ̀ ni. Brọ́dà yìí ní nínú àkóbá tẹ̀sìn ṣe fáwọn ni wípé àwọn àfáà ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ fáwọn pé oúnjẹ ojú oorun o ìbálòpọ̀ ojú oorun kò sí nǹkan kan láì mọ̀ pé aburú ńlá ní ọgbẹ̀yìn ẹ̀ fáwọn àwọn ò sì tí ì bọ́nú dààmú yìí. Tí kálukú wa tí yẹn bá jẹ́ Yorùbá tí yẹn sì jólóye èèyàn mọ̀ yìí pé kí brọ́dà yìí tó kọ́mẹ́ǹtì yìí ó ṣeéṣe wallahu alam Allah nìkan ló mọ tí ẹ̀dá ọmọ àmọ́ èyí tó súnmọ́ jù ni wípé báwọn àfáà ti sọ fún wọn wípé kò sí nǹkan kan ó súnmọ́ kí wọn ó ti máa gbé àwọn ìgbésẹ̀ kan tó lòdì sí táwọn àfáà yẹn ń sọ fún wọn lábẹ́lẹ̀ síbẹ̀síbẹ̀ kò sí ìtún sí ọ̀nà àbáyọ ìní ló jẹ́ kí wọn ó lè kọ́mẹ́ǹtì báyìí. Èmi náà fi wá rí pé ó yẹ kí n react lórí kọ́mẹ́ǹtì kí n lè sọ̀rọ̀ lé kí n mú báyà níwá níwọ̀n bá. Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kò ní dààmú èmi àti yín. Mo wá béèrè lọ́wọ́ brọ́dà náà pé kí ló dé ẹ̀yin yẹn ẹ lè lọ abẹ́ kọ́mẹ́ǹtì. Mo béèrè àwọn náà wá fèsì padà pé àwọn kan báyìí. Later wọ́n wá drop message fún mi ní messenger yìí tẹ̀tí. Mo ní later màá get back sí wọn inshallah. Àmọ́ mo wá rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n lè rí post yìí táwọn náà máa ro nǹkan kan sí kejì àmọ́ tí wọ́n ní lè comment. Wọ́n máa ṣe ní ìsonú ẹ̀kú ká tara wa lólobó ká síra wa yìí. Àná Ọlọ́run ní fèmí àti yín lẹ̀. Brọ́dà yìí wọ́n ní oúnjẹ ojú oorun àti ìbálòpọ̀ ojú oorun àwọn àfáà ń sọ fáwọn wípé kò jẹ́ nǹkan kan nítorí àwọn sí ni wọ́n sọ. Àkọ́kọ́ náà mo máa ń dá wákà kan pé ìwọ ni òdùn mọ́ o ó tọ́ lọ́rùn lọ́rùn o ipòkípò yóò kó àhóyọ lọ́rùn nínú ó lè má tẹ́ ẹ̀wọ̀ lọ́rùn ni ó tọ́ lọ́rùn lọ́rùn o ipòkípò yóò kí wà àhóyọ lọ́rùn nínú. Brother bàtẹ́ ẹ drop message fún mi mo rí n tẹ́ ẹ sọ níwọ̀nba mi ti kà tán àmọ́ mo rí díẹ̀ mo ń bẹ̀ wípé ẹ̀ lálàáfíà ẹ̀ ń fojoojúmọ́ ṣàìsàn bẹ́ẹ̀ ni sí òtún lọ déédéé ẹ wá ṣàlàyé iṣẹ́ tẹ̀ ń ṣe mo rí pé iṣẹ́ yìí gan ó lè bí kéèyàn má lálàáfíà ó lè fà kí bẹ́ẹ̀ sì ní ẹ̀ máa fílì bíbá tẹ̀ ní malaria gbogbo ìgbà. Mo fẹ́ júwe pé àwọn test kọ̀ọ̀kan bẹ bóyá kẹ́ lọ rọ́ọ̀nù ẹ̀ o sẹ́ẹ̀rí kẹ́ máa jẹun lójú oorun ẹ wá padà sọ pé ẹ ń níjà kulẹ̀ pé ẹ gbẹ́gbẹ́ pé àwọn àfáà tí wọ́n sọ fún yín wípé kò jẹ́ nǹkan kan kò yé àwọn náà sí àwọn náà mọ̀ kò yé wọn sí bóyá kádàrá lẹ̀ ń lò ẹlẹ́ẹ̀gbẹ́gbẹ́ pé wọn àmọ́ bóyá ń tẹ́ ẹ̀kọ́ lẹ̀ ń lò kò yé wọn sí wọn ò lè fóúnjẹ ojú oorun yẹn sẹ́ẹ̀rí kéèyàn máa jẹun kí wọ́n fún yàn lóògùn jẹ àwa náà ò dínà yà dispute pé bóyá wọn à lè fún yàn lóògùn jẹ sírù mahkul kí wọ́n fún yàn lóògùn jẹ tala bá fẹ́ torí Allah náà ló ní wa ma hum bid-darrina bihi min ahadin illa bi idhnillah. Allah ní gbogbo ọ̀nà tọ́ta bá gbé gbà tóun Allah ò bá fún wọn ní ìzìní kóun fún wọn ní yọ̀ǹda wọn ò lè rí ṣe. Sẹ́ẹ̀rí kéèyàn máa jẹun bóyá lójú oorun ó súnmọ́ pé ojú oorun náà lẹ̀ ti ń jẹ ó súnmọ́ bẹ́ẹ̀
ẹnìkan ò lè sọ pé òun ló fa ìdènà yín ẹnìkan sórí pé àwọn nǹkan tó bá jẹ́ pé umuru gaibiya àwọn ìmọ̀ tó pamọ́ tẹ́nìkan ò mọ̀ ẹnìkan ò lè gbókùn lè pé àbíkọ́ wa ni oúnjẹ tẹ́ ń jẹ lójú oorun òní ń fà fàsáyìn òní ẹnìkan ò mọ̀ náà tá a láà lè gbà yọ torí pé èyí tí nínú tajiribáàtì tiwa ni pé ká fún yàn lóògùn jẹ nínú ká fún yàn ní poison jẹ Allah lè kọ́dàrú ìyẹn lè jẹ lójú ayé ìyẹn lè jẹ lójú oorun tọ́ eléyìí ní í ṣe nígbà míì wallahu alam ó ní í ṣe tajiribáàtì tiwa ló jẹ́ káwa mọ̀ bẹ́ẹ̀ pé ó ṣeé ṣe kó máa ṣàkóbá fàlàáfíà rẹ̀ yàn àmọ́ séjojúmọ́ ni séjojúmọ́ tí yẹn bá ti jẹun lójú oorun jojúmọ́ yẹn náà ni pé ọwọ́ ti tún tẹ̀ mí ṣé bẹ́ẹ̀ lórí lẹ́nìkan kan ò gbọ́dọ̀ èyí tó súnmọ́ jù ni pé yóò máa affect system ara èèyàn ìyẹn lè má lálàáfíà àmọ́ káwọn àfáàyàn wá ní oúnjẹ tẹ́ ń jẹ lójú oorun ìbálòpọ̀ ojú oorun ṣebí gbádùn ní ìbálòpọ̀ ìdẹ̀ra aláàní báwo ni wọ́n ṣe wá sọ fún yín pé òun ló lè máa fa dènà òun ló lè máa fa ìdíwọ́ àwọn àfa ò ní sọ bẹ́ẹ̀ àfa náà tó lè fọwọ́ sọ̀yà pé oúnjẹ tẹ́ jẹ lójú oorun òní ò jẹ bẹ́gbẹ́ pé obìnrin tẹ́ ń bá lòpọ̀ lójú oorun òní ò jẹ tùjú bá ń lọ òní ò jẹ ti lálù òní ń fa àìsàn rárá ẹnìkan ò mọ tọ́lọ́run fi ń gbìdánwò yín ó ṣeéṣe bóyá aláǹdí òróró kan lára yín ni bóyá kádàrá lẹ́ ń lò ó ṣeéṣe kó jẹ pé ntẹ́kọ̀ wáyé náà lẹ́ ń lò kódà kó lọ́wọ́ ayé nú kádàrá náà ni àmọ́ káfà kan wá ní oúnjẹ tẹ́ ń jẹ lójú oorun ni Allah ti kì wá ń lò wọn ò gbọ́dọ̀ sọ tí ò bá yé wọn Allah pàwọ́dà sínú Suratul A'raf pé kul innama harrama rabbi al-fawahisha ma sahara minha wa ma batan Allah ní èèwọ̀ ni o ìsọkúsọ tó bá pamọ́ àti tó hàn níparí àyà yẹn wa an taqulu ala Allahi ma la ta'lamun ẹ gbọ́dọ̀ sọ tí ò bá yé yín sí ẹ má tìrà má la umuru gaibiya ntí ò yẹ nìkan sí òní oúnjẹ tí ń jẹ lójú oorun àbí lọ́fàfà sẹ́yìn àbí ní oúnjẹ tí gbẹ́gbẹ́ pé ẹnìkan ò mọ tí ń ṣẹlẹ̀ nínú ayé yín ẹnìkan ò mọ tá a là nẹ́palẹ̀ máa fọ yín tẹ́ lò lọ́jọ́ iwájú kẹ́nìkan wá fọwọ́ sọ̀yà yìí pé oúnjẹ tẹ́ ń jẹ lójú oorun ni o ìbálòpọ̀ yẹn o òun ló bí tí ń ṣẹlẹ̀ yẹn o èèyàn ń tọwọ́ bọ́ tó jẹ́ pé tá a là nìkan ló ní mọ̀ ń pa ẹ̀ ní. òye tó yé kálukú wá sí ni pé àfúnjẹ ìfẹ́ àbí àfúnjẹ poison ká fún yàn lóògùn jẹ ká fún yàn ní oúnjẹ tó lè ṣàkóbá fún yẹn ti èèyàn ǹjẹ́ yìí gbọ́ rí ta ló yẹ ẹyẹ wallahu alam pé ọbẹ̀ kan bẹ́ o oògùn kan bẹ́ o poison ni àṣejẹ ni àfúnjẹ ni oúnjẹ ojú oorun ni àbí lójú ayé pé tíyẹn bá ti jẹ́ o èyàn ó dolo sí èyàn ò ní bẹ́gbẹ́ pé ṣé ń bẹ nínú oògùn Allah nìkan nìyẹn yé sí àṣejẹ ìfẹ́ oògùn fẹ́ràn àtinúdénú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá mọ̀ nípa oògùn tajiriba tí wọ́n mọ̀ testify tí wọ́n sọ pé àtinúdénú pé wọ́n fẹ́ rán oògùn ṣẹ́ láì kó jẹ lójú ayé pé àtinúdénú nígbà míì yìí máa ń lọ ti pẹ̀lú ìfẹ́ pé wọ́n fẹ́ kẹ́nìkan fẹ́ràn àwọn túláàsì làlá àfi sẹ́bílẹ̀ pé wala yuflihu sahiru haythu ata Allah ní gbogbo àwọn tábà ń pidán wọn ní sóríire ọ gbọ́dọ̀ pé yẹn nígbà yẹn máa sọ́ra yẹn ní jẹ́ kí wọ́n fún mi jẹ Allah lè lò ń sábà bí àtinúdénú wọ́n tún ní àlìjánu yóò gbà yẹn ṣe àlìjánu ni ok àmọ́ pé àṣejẹ kan wá ń bẹ o àfúnjẹ kan wá ń bẹ o yìí máa sọ yẹn dèrò ẹ̀yìn ipò tẹ́ bára yín yẹn ó ṣeé ṣe báyà láà nẹ́palẹ̀ mọ́ kankan fún yín ni èyí tó wá kò tó yẹ kí n yàn nàná a gbọ́dọ̀ dispute yẹ ká sọ pé ká dènà yẹn pé kò rí bẹ́ẹ̀ o ní pé tí yẹn bá jẹ poison ṣé nígbà tó jẹ pé ìwọ ni nínú ara ṣé kò lè react nínú body system èèyàn kí yẹn má lálàáfíà ìyẹn ni ká wá gbé yẹ̀ wò kí ni gbìyànjú tó yẹ kẹ́ try lẹ́yìn tẹ́ ẹ ti lọ hospital ẹ jẹ́ kí wọ́n run test kí wọ́n mọ̀ yìí pé ẹ ní liver disease kankan ẹ ní kidney stone ẹ ní sugar bp yín wà okay ẹ ní hepatitis ẹ ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àìsàn ọlọ́mọsá lẹ́mí àti yín ọlọ́run kókó wáyọ ọlọ́mọsá sàlékún oore wa èyí tó wá kò tí máa tẹ̀síwájú ni wípé tí ó bá jẹ́ pé èèyàn wá jẹ oògùn lójú oorun náà ni àbí lójú ayé tí wọ́n á rí àtìbá kan ní ara èèyàn kí ni ìgbésẹ̀ tó yẹ kí èèyàn lè gbé ẹ máa tẹ̀lé mi ká lọ ní tí ọ̀rọ̀ ọ̀run náà ni ẹ nídìí kẹra ń bì kankan ẹ̀yin náà lẹ́ẹ̀sì insha Allah tó bá jẹ́ pé poison ni wọ́n fún yín jẹ àmọ́ kò ní kankan ṣe pẹ̀lú àyè gbẹ́gbẹ́ pé ẹ̀tẹ̀ pamọ́sẹ̀ yín ẹ sì máa ṣàdúrà ẹ má kánjú àánú Allah ò ní fi mi àti yín lẹ̀ àwọn ẹgbẹ́ yín tẹ̀lé ìbá pé yẹn Allah lọ́mọ tó kọ́ mọ́ wọn ní tá Allah kọ́ mẹ́yìn lẹ́yìn náà ń lò lèmi náà ń lò ó ṣeé ṣe